ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tẹ̀mí jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótó ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ọpẹ́ o àwọn ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn náwó gá àwọn afurasí ajínigbé méjì bẹ́ẹ̀ ni wọ́n rí èèyàn méjì gbà kalẹ̀ lọ́wọ́ wọn o ọ̀rọ̀ náà mà ti ń tọ́pẹ́ bọ̀ báyìí àwọn ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn security network ti náwó gan àwọn afurasí ajínigbé méjì tí wọ́n sì rí èèyàn méjì gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé náà ní agbègbè ọ̀rà ìgbómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́rú ní ẹ̀ṣọ́ ààbò náà ní àwọn ṣe iṣẹ́ náà lẹ́yìn tí àwọn gba ìròyìn pé àwọn afurasí ajínigbé jí èèyàn mẹ́ta kan gbé ní ìlú náà tí wọ́n sì kó wọn wọgbó lọ olórí ẹ̀ṣọ́ aláàbò ìrú ẹkùn sọ pé àwọn afurasí náà tí wọ́n jẹ́wọ́ pé ọmọ bíbí orílẹ̀-èdè Niger Republic òun làwọn níbẹ̀ làwọn sì ti wá ṣiṣẹ́ láabi náà ní Nàìjíríà òun lọ́wọ́ bàbá yìí ó ní àwọn sì ń wá ẹnì kẹta táwọn ajínigbé náà jí gbé lẹ́yìn ìgbà táwọn ti dóòlà ẹ̀mí àwọn méjì láàyè láì ní ìfarapa kankan nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ẹni tó ń jà fún ìdásílẹ̀ Yorùbá Nation olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho tó jẹ́ olùdásílẹ̀ ìrú ẹkùn sọ pé àwọn ti fa àwọn afurasí náà lé àwọn ọlọ́pàá Òkè Ìlà lọ́wọ́ fún ìwádìí tó péye àti gbígbé ìgbésẹ̀ òfin tó yẹ lórí àwọn afurasí náà Ìgbòho ní ojúṣe àwọn ni láti dáàbò bo àwọn aráàlú kí àwọn sì dènà iṣẹ́ ibi àwọn ajínigbé láì fa wàhálà rárá ó fi kún pé ìrú ẹkùn jẹ́ ìdásílẹ̀ láti ṣiṣẹ́ ní àwọn ìlú tó wà ní ẹsẹ̀ kùkú tó ju àwọn ọlọ́pàá kò lè tó kí àwọn sì ṣe iṣẹ́ nílànà tí òfin gbé kalẹ̀ o ọ̀rọ̀ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àtàwọn aráàlú nípínlẹ̀ Ọ̀ṣun àti agbègbè rẹ̀ láti wà ní ojúlàlá kan fi sọ́rí o kí wọ́n sì mú àlékún bá ìsàmúlò àwọn fìjìláńtẹ́ ní agbègbè kó wá wọn bákan náà ló ní wọ́n gbọ́dọ̀ máa fi ìròyìn tàbí tí wọ́n bá kẹ́fín ohun tó ṣe àjòjì ní agbègbè wọn tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí ní kíákíá ìṣẹ̀lẹ̀ ajínigbé ní ọ̀rá ìgbómìnà yìí tó ṣàfihàn báwọn ajínigbé àti agbébọn ṣe ń fi àwọn igbó ọba tó wà láwọn ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀yọ́ Kwara àti Ondo ṣe ibùgbé tí wọ́n sì ń ṣe àwọn aráàlú lọ́sẹ̀ ìrú ẹkùn tó fi kún un pé iṣẹ́ ṣẹ̀ ń lọ láti ṣàwárí ẹnìkan tó kù ní ààyè àti àlàáfíà ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé ẹ ti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wá. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòwò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo ẹ̀ gbogbo aláyé. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.